kí ẹ̀yin ọmọ ọkọ Yorùbá nílé lóko ní ẹ̀yìn òdì rally yẹn ti ń tẹ̀síwájú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ state la wà ní Ọ̀yọ́ town ẹ̀bẹ̀ láti wà àti kúrò Koiki Media bring the world closer to your doorstep. Yoruba nation, no more. Ìwọ mi fi ayàtọ̀ sí gúúsù, gúúsù yàtọ̀ sí àríwá ẹja fún. Ẹ fún mi o. No more election. Yoruba nation, no going back. Àwọn sẹ́rùmọ́ àti ṣetán. Àbájáde. Koiki Media bring the world closer to your doorstep. Ìlú Ọ̀yọ́ lọ́la ti wà àti kúrò nílùú Ọ̀yọ́. Ọ̀yọ́ town ibẹ̀ láti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state. Tàti ṣe ìwọ́de wọ́rọ́wọ́. Tàti ṣe ìwọ́de wọ́rọ́wọ́. Ìwọ́de Yorùbá nation tí à ń ṣe wọ́rọ́wọ́. Àwa ò kì í ṣe jàgídíjàgan. Rárá àtọ́ àkì ṣe jàgídíjàgan. Ìwọ́de ìrọ̀rùn. Ìwọ́de òmìnira Yorùbá nation. Ó ní ṣe a wà fún violence rárá àtọ́. Ìlú Ọ̀yọ́ la wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state. Koiki Media bring the world closer to your doorstep.
Very close now. Very close. Oh, no, Nigeria! Wait, give me that brick to walk closer to your doorstep. Oh yeah.
Lọ́jà wà wájú. Ẹ̀yin àgbowó nígbà tí pé mo wà ní láìpẹ́ ní òjẹ́ ń bá ọ̀bọ yẹn ní parukú ní òun olójẹ́ ara fílẹ̀ o. Waking me that bring it to work closer to your doorstep. Making me that ability to work closer to your doorstep. Àti kúrò ní ìpínlẹ̀ nílùú Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ state ibẹ̀ láti wà tí a ti ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ Yorùbá nation tí a ń ṣe wọ́ọ́rọ́ ní wọ́ọ́rọ́wọ́. Waking me that bring it to what's closer to your doorstep. Ìpínlẹ̀ Ọ̀yọ́ náà láti wá àti kúrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ọ̀yọ́ town ibẹ̀ láti wá àti kúrò lọ́yọ́ town. Àdìbí bàbá ìyá yìí bọ̀ àdìbí bàbá ìyá yìí bọ̀ ìyá yìí bọ̀
Ọ̀yọ́ náà ni a wà. Yoruba nation is not going back. Tí ẹ bá rí ohun tó wà lójú wòrán yìí pé ẹ káàbọ̀ sí ìlú òmìnira Yorùbá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀yọ́ náà la wà, ìlú Ọ̀yọ́ la wà. Kò síbò. Oòduà ó mú. Oòduà ó mú. Gbéra. Ìbò tó ń gbogbo ẹni tó dìbò kò ní jèrè ọmọ. Ẹ máa bọ̀ ní Aláàfin sẹ́ẹ̀ ní kábíyèsí Aláàfin. Bàbá ṣé búrọ́dì o. Mo wà lójú ọ̀nà bọ́ sí i. Yes, sir. Kò síbò! Yorùbá nation! Ọ̀gá Yorùbá nation ló gbé ibà. Ilẹ̀ Yorùbá la fẹ́. A ṣe Nàìjíríà mọ́. Kò sóúnjẹ, kò sí sùkú, kò sí kankan. Kò síbò ìkàrí ti wọ́n, ráìsì wọ́n, òróró wọ́n. A ṣe mọ́ o, kò sóúnjẹ, kò sí sùkú ọ̀fẹ́, òróró ò sí. Kò sí náà kò sọ́nà gidi. Yorùbá nation la fẹ́. Ẹ má dìbò mọ́ o. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́ o. Orílẹ̀-èdè wa ní kíákíá la fẹ́. Ọmọ náà bí ni wá o. Oh yeah. Breaking me that bring it to what's closer to your doorstep. Àti kúrò ní ìlú Ọ̀yọ́ o. Ìlú Ọ̀yọ́ láti wà. Ìlú Ọ̀yọ́ láti wà tí a ti ń ṣe ìwọ́de ìfinúhàn, ìwọ́de wọ́rọ́wọ́.
Sẹ́nu bóyá wọ́n yẹn níbi ara wọn jù. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Yorùbá lè ta. Bàbá wa olóyè Sunday Igboho Òòṣà wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n láwọn la ní sí àgbẹ̀ yìí àwọn la ní sí àgbẹ̀ yìí Yorùbá nation ló ní sí àgbẹ̀ yìí olóògbòjò wa bẹ egungun ti jáde tí kòwé bá ti ń kí ẹyẹkẹyẹ ò lè gbòde Yorùbá nation ló gbòde àwọn òṣè wọn Nàìjíríà wọ́n ìyà yìí ti tó gẹ́ wọ́n ti gbogbo mọ́dà wa. Koiki Media bring the words closer to your doorstep. Àti kúrò ní Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ láti wà àti kúrò nílùú Ọ̀yọ́ tí a ti mú mega rally wá sí ojú òòràn yín super mega rally òun ni à ń ṣe èyí tí èèyàn ọmọ Yorùbá èèyàn ọkọ ọmọ Yorùbá àti àgbáláyé tí wọ́n ti ń dúró dè láti ọjọ́ yìí èní ní ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2022 a wà ní ìlú Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state tí a ti mú mega rally wá sí ojú òòràn yín Koiki Media bring the world closer to your doorstep. Àwọn ìlú Ọ̀yọ́ àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ gan wọ́n sọ wípé àwọn ò dìbò mọ́ o wípé àwọn ò dìbò mọ́. No going back, no going back, no going back. Ẹ máa fara pẹ̀lú. Koiki Media bring the words closer to your doorstep. No going back. Koiki Media bring the words closer to your doorstep.
Ní kíákíá. Ẹ̀yin bàbá àti ọlọ́pàá ẹ̀yin àti ìpínlẹ̀ ti kàwé tán. Ẹ̀sọ́ fún mi lóde káwá. Abẹ́rẹ́ ìkọláyé wa. Bàbá wa, gbogbo ẹwà ni wọ́n kà fún. Kábíyèsí ìyá ìgbéyàwó alágídí Yorùbá ti dúró orílẹ̀-èdè Yorùbá ayé ìdíje náà ayé ìfẹ̀tọ̀ náà ìjọba ti fẹ́ dìbò wọ́n yóò wá ṣe náà wọ́n ṣe ní wọ́n ṣe títì ìjọba ṣe náà wọ́n ṣe ní wọ́n ṣe títì ìjọba kọ̀ọ̀kan ń bẹ fún yín ìjọ ìgbádùn ìjọba níbi kankan ẹjọ́ náà bá lọ ìṣàbọ̀ èlé tèmi ibi ilé bí mo ṣe wà ìṣàbọ̀ èlé tèmi ibi ilé bí mo ṣe wà orílẹ̀-èdè Yorùbá láfẹ́ orílẹ̀-èdè Yorùbá láfẹ́. Making me that blinking to what's flat to your doorstep. Ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́la ti wà. Ìlú Ọ̀yọ́ láti wà àti kúrò nílùú Ọ̀yọ́. Ọ̀yọ́ tà ń bẹ láti wà. Wow, very bad though. Òsìgbò
Ìgbò orílẹ̀-èdè Yorùbá la fẹ́ òṣìgbò. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́ òṣìgbò. Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́ òṣìgbò. Àwọn ìtẹ́lúmọ́. Àwọn ìtẹ́lúmọ́ la fẹ́ òṣìgbò. Káwọn ọ̀gá ìlọ Nàìjíríà. Káwọn ọ̀gá Nàìjíríà. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́ òṣìgbò. Okú rẹ̀ náà ní kéré. Àrígbókù rẹ̀ lẹ̀. Sunday lẹ́yìn tí mo mọ̀ ló jẹ́ àjìjàngbara Yorùbá tí o fẹ́rẹ̀ jẹ́ tó ìjọba pẹ̀lẹ́ ìyá ẹ̀yà tó jẹ́ jẹ́ tẹ̀tẹ̀ ní tẹ̀tẹ̀. Nàìjíríà ọ̀lẹ kò sí bọ̀mọ́. Àwọn òṣèlúmọ́ ló máa lẹ́jọ́.
Òmìnira Yorùbá. Òmìnira Yorùbá. Òmìnira Yorùbá. Ìgbòho
èèyàn ṣe kó lè dá. Àwọn ènìyàn sọ fún ilé àṣeyẹ òun lọ́pọ̀ ń ṣe fún. Àṣeyẹ la máa ṣe láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àní kúrò bí èéfín. Òmìnira náà bẹ̀rẹ̀ sí ẹ̀tọ́ àwọn ọmọ Yorùbá ni nítorí wípé ìyà yìí pọ̀ jù. Àwọn ìyá ìyá wa inú wọn fẹ́ pàlọ́ dàgbà sí. Àwọn bàbá wa inú wọn fẹ́ pàlọ́ dàgbà sí. Àwa náà tún dàgbà sínú wọn fẹ́ pà. Àwọn ọmọ wa dàgbà sínú wọn fẹ́ pà. Ìwọ̀n tó ń bọ̀ òní dàgbà sínú wọn fẹ́ pà láti Yorùbá ò ní parun. Yorùbá tó ń bọ̀ wọn ò ní mọ̀kòrò lẹ́sẹ̀ ìtumọ̀ rẹ̀. Nítorí pé ìyà yìí tó ó ti tó àwọn ọmọ Yorùbá a máa fi gbogbo ara ṣiṣẹ́ gbogbo ọkàn àwọn lè gbà àwọn ọmọdé ṣe àwọn tó wà pẹ̀lú wọn ní ọ̀gá wa wọ́n pẹ̀lú wọn ní aṣíwájú wa àwọn ọmọ náà fìyà ń jẹ wá nígbà tá a bá dìbò fún wọn à á fi ìbò fún à á fi ra ìjà ọdún mẹ́jọ ẹ wá wọ ọdún mẹ́jọ lọ́nà ọdún mẹ́jọ lọ́nà ọdún mẹ́jọ ẹ wo ìyà tá à ń jẹ òun ló ṣe ká wá sọ ibẹ̀ tí àwọn Fúlàní wọ́n bá tẹ̀ wá sọ pé a kì í ṣe ọmọ Nàìjíríà wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ wọ́n pa wá lọ́tọ̀ wọ́n pa wá lọ́jà wọ́n pa wá lọ́tọ̀ wọ́n fi bá bá àwọn bàbá wa wọn yá wá fún wọ́n ti wá fẹ́ tó gbowó yẹn kékeré tí a bá wá sọ pé wọ́n ní àkíṣọmọ ìlú wọn. Ìlú tí wọ́n lélẹ̀ yìí. Ilẹ̀ bàbá tí wọ́n lélẹ̀ yìí. Ilẹ̀ Yorùbá lélẹ̀ yìí. Orílẹ̀-èdè Yorùbá lélẹ̀ yìí. Àfẹ́ wọn mọ́ láàárín ìgbà. Àfẹ́ wọn mọ́. Àwọn ọmọ Yorùbá fẹ́ dá dúró. Ìyà yìí ti tó. Ó ti pọ̀ jù. Owó oníyọ̀. Àwọn bàbá wa. Àwọn màmá wa, wọ́n ti ra tán, wọ́n gba gbèsè, wọ́n fi ra tán, oríṣiríṣi, ìṣẹ̀lẹ̀ ní Yorùbá ẹ̀yà. Àríṣẹ́ ti ṣe. Bẹ́ẹ̀ni. A tún ti wá gbé, wọ́n ti ti wá gbé. Wọ́n ti wá gbé. Àwọn Fúlàní kọ́ kí ẹni tó ń kiri fùfú gbé. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kó lọ fún 4 million. Ṣé tó bá ní 4 million ṣé á máa kiri fùfú? Ṣé tó bá ní 1 million 1 million ṣé á máa kiri fùfú? Irọ́. Ẹjọ́ mo ń tẹ gbogbo wa gbogbo àwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ tí a mọ̀ wípé a kì í ṣe ọmọ àlè a mọ̀ wípé ìyá yìí ló ti tó ọmọ Yorùbá ẹjọ́ ìgbọ́ ìpè wọ̀nyí wà ẹ̀jáde ẹ̀kúndé wọ́n mọ̀ wípé gbogbo wa ẹ̀fọ́ àti ìkó ìjọba ti wà láàrin wa. Nàìjíríà wọ́n ti sọ gbogbo ọmọ Yorùbá tó lọ́sọ̀tọ̀ wọ́n ti sọ wọ́n di yahoo láyé ìgbà kan ọmọ Yorùbá ò jalè wọn ò ṣèmẹ́lẹ̀ wọn ò mọ̀rọ̀ pa wọn ò mọ̀lẹ̀ jà ṣùgbọ́n nísìnyí wọ́n ti sọ wọ́n dìdàkudà ẹgbẹ́ ká dìde ọjọ́ ọ̀la wa òun là ń jà fún gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá wọ́n sẹ́yìn ààfẹ́ ogun ààfẹ́ ìjà ààfẹ́ ìtàjẹ̀sílẹ̀ àwọn aláìṣẹ̀ mọ̀ ń bẹ̀ yín ẹ̀tọ́ wà òun la fi ẹni wá ń bẹ̀rẹ̀. Ẹ̀tọ́ wọn la wá ń bẹ̀rẹ̀ fún. Òun la fi ń bẹ̀rẹ̀ fún ẹ̀jọ́ ibikíbi tẹ́ bá ti rí wípé wọ́n jáde fún rálì ẹ jáde. Nínú wọn bá ti jáde sí rálì ìyàwó ni ẹ jáde. Ẹ jáde wá èrò yìí òun ní gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ni. Èrò
yìí ní gbogbo àgbáyé ni wọ́n fẹ́ rí. Ẹ jẹ́ kí gbogbo wọn máa túyáyá. Ká túyáyá. Túyáyá. Bẹ́ẹ̀ni. Máa jáde kí gbogbo àgbáyé rí wa wípé a ti ṣetán láti dá dúró Yorùbá nation. Yorùbá nation. Ní ìran Yorùbá ti jẹ́ orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ni. Èyí tó pọ̀ jù ní West African countries. Abẹ́ àṣẹ Aláàfin ni wọ́n wà. Ìlú tá a wà yìí, ìlú ikú bàbá yèyé. Bàbá wa Aláàfin tọ́lá ògbó dalẹ̀ fún wọn. Àṣẹ Yorùbá. Ẹ ti gbàgbé ntọ́lá òfin kẹwàá ní ilẹ̀ Yorùbá ni. Gbogbo nǹkan Ọlọ́run fi kẹ́ wa. Bẹ́ẹ̀ni bàbá. Ó fún wa lépo. Ó fún wa ní nǹkan àlọ́ òní. Ṣé wá yẹ káwọn ẹlẹ́ran wá jẹ egun? Ẹ dàbí lóò sọ yẹ káwọn ẹlẹ́ran jẹ egun. Ṣé yẹ káwọn aláṣọ wà kí sọ? Gbogbo nǹkan Ọlọ́run fi kẹ́ wa nílẹ̀ Yorùbá. Kò sórílẹ̀-èdè àgbáyé tẹ́ ẹ bá dé. Ẹ máa rí àwọn ọmọ Yorùbá ń bẹ̀. Àwọn náà pàṣẹ, àwọn náà túbẹ̀ ṣe. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá gangan, àwa ni ìyà ń jẹ. Lóòótọ́ ni báyìí máa bá lọ bẹ́ẹ̀. Lóòótọ́ kò yẹ. Ìdí nìyẹn tí bàbá wa bá dé Akíntóyè. Adéyẹmọ Ugbó. Àti màmá mi sọ́lá kò gbọdọ̀ kú. Ọláyàmí kò kú. Màmá wa Olótùú. Orí ìyálé kúrò ẹ̀. Ṣúgà pọ̀ ìbàbá Èkìtì. Àròpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olóyè àtọmọ Lúkà gbọgbọgbọ. Ìyàtà mi sọ pé ìyà tó ṣe tó yẹ wá ìtò. Ìyà yìí tó àbí òtò. Bẹ́ẹ̀ bá gbọ́ orílẹ̀-èdè wa èyí màmá. Eléyìí tó jẹ́ wípé owó irú owó àta, owó gbámúlé láǹkà, ẹ fi rọmọ kí mẹ́rin. Sì pé ìyá ìgbé. Ìyá ìgbé àmì ẹ̀ ń bò ní. Making me that maybe the what's closer to your doorstep. Òmìnira ìjẹ́ bá máa lè bá tẹ̀síwájú ọmọ ire àtòrò tó dára ọmọ Oòduà dìde wá sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo.
Breaking media breaking the world closer to your doorstep. Lọ́yọ̀ọ́ náà láti wà àti kúrò nílùú Ọ̀yọ́. Ọ̀yọ́ town ibẹ̀ láì wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state. Ibẹ̀ láti wà tí a ti mú ìwọ́de wọ́rọ́wọ́ wá sí ojúwòrán yín. àti ṣe bí Ọ̀yọ́ láàrin nílé ojú aláwọ̀ ṣẹṣẹ ìyá Fúlàní o àwọn ọ̀pá Fúlàní ṣe mọ́ lórí náà bí Fúlàní ní ọba kọ̀ọ̀lá ní ọ̀nà ọ̀pá àwọn tí wọ́n ti gbọ́ sétí lọ́kùn bí oyin. Ṣé bá lọ àwọn tó lọ sí Yorùbá? Àwọn ṣe ọmọ jẹ̀rẹ̀ àwọn ṣe bọ́ọ̀bì ilẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn olóògbé àti àwọn ọdún wọn nílé ẹgbẹ́ àwọn náà lè kọ́kọ́ lọ́jà ṣẹlẹ̀ àwọn ọlọ́dún wọn bá ìlú. Ṣùgbọ́n àwọn ọ̀gá àwọn ìjọba wa lórí ìjọba ìjọba olóògùn wọn ní àwọn ìjọba olóògbé. Àti tí òmìnira lọ́jọ́ ọ̀gá wọn lọ, tó lè sọ ìṣòro bíbí ìjọba tó ń bá ń kó ṣe wọ̀. Ó máa ń pọ́n tó lè fi lè rẹ̀ bọ̀. Ojú sọ́ọ́rọ́ ìgbò òun wà ní ọ̀yà wa. Ojú sọ́ọ́ ọmọ Yorùbá máa ń bọ̀ wá. Ojú sọ́ọ́ òun wà àwọn ọmọ wa. Ojú sọ́ọ́ òun bá ọmọ wa nípa ìkẹ́wọ́n ní káàbọ̀ náà wọ́n ti dán ẹ̀mí o. Ó ti tẹ́jú mọ́ wọn lójú àwọn. Wọ́n dá wọn lórí. Wọ́n ti wí ẹ̀rọ ìjọba tẹ̀lé ọ̀gá rẹ̀ forí tẹ̀lẹ̀. Nínú àlọ́ bàbá níjòyè. Ọlọ́run ṣe ìkẹta tó yẹ kó ṣe ìjọba dáa ní ìjọba ṣe ìsọlá. Ojoojúmọ́ làwọn òjọba àmọ̀tẹ̀wò ṣe ń báyé. Láti 96 sílẹ̀ ọdún ìrẹ́ pálapàla. Wọ́n ti lọ́wọ́ padà tó gbogbo àwọn tó ń ṣe lọ́wọ́. Ó fi owó owó ọjà rẹ̀ sí ẹ̀yìn ìyàwó. Ilé ìsanwó ẹ̀yìn ohun tó ní kókó fúnfà ó papọ̀ máa kọ́. Tí ọmọ tuntun máa ń yàgbá nínú òkúlé ìpàdé láyé wọn láti ọ̀rọ̀. Ṣé ẹ ṣe àgbègbè ìgbésẹ̀ náà ní ìwé àgbàlá lọ́dún tó ṣe mọ̀? Wọ́n ti wà tó gbọ́dọ̀ tẹ́lẹ̀ mọ́ ọ̀rọ̀ tó parí àgbàlá. Ìjọba òṣèlú orí ìgbésẹ̀ Yorùbá lè sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ ìgbésẹ̀ olórí wa ìjọba agbára ọlọ́run àní oríṣiríṣi fún ọyọ Sunday Sunday ìdìbò òṣìṣẹ́ ti pọ̀ jù fọ́nà yìí ti pọ̀ padà fọ́nà ẹ̀dọ́ fún abàrá yìí ẹjọ́ fún wíwí náà ṣe ẹ̀yẹ ìbánisọ́ ní gbogbo òkúrò ìjọba láti ọgọ́rùn-ún ẹ̀rọ jẹ́ ìyá ọdún mẹ́jọ ìbánisọ́gbọ̀n nínú àtìyà ojoojúmọ́ ó bẹ̀rẹ̀ àwọn àpàwọ̀ ìdíjọba àti ẹgbẹ́
Making me that making the world closer to your doorstep. Yoruba Nation, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ warriors wa, ẹ bá wa clear ọ̀nà kẹjẹ́ káwọn mọ́tò yìí kọjá, ẹ jọ̀ọ́. Ẹ̀yin security pátápátá ẹ kọjá síbí, ẹ clear ọ̀nà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní rally ẹ kúrò lójú kan. Making me that breaking the world closer to your doorstep. Inú Ọ̀yọ́ náà láti wà, àti kúrò nínú Ọ̀yọ́. Kẹjẹ́ kí mọ́tò lè ráyè kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ state. Ẹgbẹ́ láti tiwa náà disturb wọn. Ọ̀nà àtijọ́ tiwọn náà ni wọ́n wá ẹja fún wọn láyè kan kọjá. Kòkó méjì. Ẹ jẹ́ ká ṣètò kan láyè kọjá please. Bàbá mi, ẹ gbà yìí. Lọ́yọ̀ làwọn àti àti ṣe mẹ́tàlá.
super mega rally. Ó là ń ṣe. Ọlọ́run agbẹ́kẹ̀lé ìlọ́dọ́ máa bẹ̀rù àwọn orí máa ṣe ń torí orí. Àwọn ọmọ Yorùbá dé, àwọn onílẹ̀ dé, àdàbí màkà lòpò tó wá ti dáwọn náà nílẹ̀ o. Yorùbá nation nígbà tí Yorùbá nation bá dé àwọn ẹ̀yìn tó gírẹ́dì sórí lọ. Mo náà kiri ẹgbẹ́ títì lọ, ìyà ló fi jẹ wá lọ́wọ́ ìyà. Ẹ̀yin ní òyìnbó kọ́ máa gbé nǹkan kiri títì sórí rárá ìyà náà fi jẹ wá débẹ̀ ṣùgbọ́n lágbára ọlọ́ngbà tí Yorùbá nation bá dé ẹ rí wípé àti di aṣẹ́gun Yorùbá nation fún wa so bó ṣe jẹ́ nìyẹn àti di aṣẹ́gun nígbà tí Yorùbá nation bá dé ọmọ Yorùbá kò ní gbé búrẹ́dì sórí máa tà kiri ẹgbẹ́ síìtì ẹgbẹ́ títì. Ẹnà flag yìí sókè, drone ṣiṣẹ́ lọ́wọ́. Ẹnà flag yìí sókè. Gbogbo everybody ẹnà flag sókè, drone ṣiṣẹ́ lọ́wọ́, drone ṣiṣẹ́ lọ́wọ́. Gbogbo everybody ẹnà flag sókè. Ẹnà flag sókè, drone wà lókè tó ṣiṣẹ́ lọ́wọ́. Drone wà lókè tó ṣiṣẹ́ lọ́wọ́. Drone ṣiṣẹ́ lọ́wọ́ wà lókè. Ẹnà flag yìí sókè. And the flag is okay, everybody, and the flag is okay. And the flag is okay. Drone òṣìṣẹ́láwá, drone òṣìṣẹ́láwá, drone òṣìṣẹ́láwá. Drone òṣìṣẹ́láwá gbogbo àgbáláyé lọ́wọ́ yìí. Lọ́wọ́ yìí, pátápátá gbogbo àgbáláyé lọ́wọ́ yìí, and the flag is okay. Ẹni ọ̀sọ́kè wo sọ fún wa lẹ́ẹ̀kẹ́jì owó tí ọ̀yọ́ ibẹ̀ láti kéde orílẹ̀-èdè Yorùbá àti kéde orílẹ̀-èdè Yorùbá báyìí ẹ jẹ́ ká tẹ fúláàgì wa sókè gbogbo àgbáyé lórí. We declare Yoruba nation. I declare Yoruba nation. Ní orúkọ Ọlọ́run Olódùmarè. I declare Yoruba nation. I declare Yoruba nation. Agba ibodè wa padà, agba ilẹ̀ wa padà, agba ibodè wa padà. Ẹ jẹ́ ká we declare Yoruba nation. We present our nation. Ẹ̀rí báwọn òpèrò ṣe jáde fún mega rally fún declaration àti declare Yoruba nation. Agba ibodè wa padà. Àti gba orílẹ̀-èdè bàbá wa báyìí. Agba Èkó padà. Agba Ọ̀yọ́ padà. Agba Òǹdó padà. Agba
kí ló bá fẹ́ ìjọba wa láì kí gbogbo àwọn ọ̀gbẹ́ lọ́wọ́ kí ìwọ́jọ́ ìṣẹ̀lẹ̀ gbọ́ kí kí Yorùbá nation we possess Yorùbá nation we possess our family. Yes, we are Yoruba. The indigenous people of Yoruba land. We possess Yoruba land. We, the indigenous people of Yoruba land, of Yoruba Duduwa nation, we possess Yoruba nation back. We possess Yoruba land. We declare Yoruba nation. We possess Yoruba nation. We possess all our borders. All the states that make up of Yoruba nation, we process it. We declare Yoruba nation there. Oyo State, Ekiti State, Ondo State, Eko, that is Lagos State, popularly called Lagos State, Eko Akete, popularly called Lagos State, we possess it. Kwara, Ondo State, Ekiti, Kogi, we possess it. We declare it in the name of the Father and of the Son. We possess it. We possess it. We possess Kwara. All the states that make up of Yoruba, we possess it. If they do and they can like it, let them join us. If they don't want, that is a Yoruba. We possess. We possess. We declare. We possess. We declare. We possess. We declare. Yes. This is Owoke. Oyo State, the center of Oyo State, the land of Yoruba, we declare it, we possess it, we possess Ibi tá a bá ti wà, jẹ́ máa dúró síbẹ̀. Nígbà tí orí bá ti ń wá, orí akọ̀bọ̀ ní orílẹ̀-èdè wa, ẹ̀ka máa dúró sí ọjọ́ kọjá máa rìn kiri mọ́. Ní àkókò tí a bá ti ń kó orílẹ̀-èdè wa lé, ẹ ṣé púpọ̀. We possess Yoruba land. We declare Yoruba land. All the states that make up of Yoruba land, of Yoruba nation, we declare Yoruba nation there. Nígbà tí mo sọ fún wa lẹ́ẹ̀kan mo yẹ, gbogbo ìrẹsì wa ni wọ́n ti gbàtọ́ lọ́wọ́ wa. We possess it. Èyí náà wà ń kéde fún náà wà ń This is Yoruba land. Yoruba nation has been a country before United Nations in 1914. Yoruba land, Yoruba country has been a nation before 1940 amalgamation. We are not the same. We are not one. No, I want the international community to hear us. That is why I quickly speak the general core English so that they can hear us. The United Nations remove your hand from one Nigeria. Yoruba land is not one Nigeria. It's not part of one Nigeria. So we possess our land back. We possess our possession. All the Christians in Yoruba land, all the Christian community, the Muslim community, all this information. Yes, I know the United Nations all over the world they are hearing us. That is why we quickly switch to that English. That this is Yoruba land, Yoruba nation, Yoruba country that have been existing before United Nations in 1914. That have been existing before the amalgamation of Nigeria together. There is nothing like Nigeria. Nigeria is not a nation. If you remove English there, nothing like Nigeria again. No more Nigeria. What they did is that they amalgamate Igbo, Hausa, and Yoruba together. And we are not together. We are different language, different culture, different pattern. And so now, the new century of Yoruba land is saying, enough is enough. No 2023 election in Yoruba land. No 2023 election in Yoruba land. No more. Ẹ ṣeun.
I think that is enough for the international community. God bless you, sir. Now, ohun tí a sọ ni wípé orílẹ̀-èdè Yorùbá la wà ẹ́. Orílẹ̀-èdè Yorùbá dẹ̀ ti wà tipẹ́ kí 1914 tó wáyé, which is amalgamation, kí United Nations tó wáyé. So, a lọ lé wa a declare Yorùbá nation ní Center Ọ̀yọ́ State ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ti yá o, gbogbo ọmọ Yorùbá, bọ́dà wa àgbà padà, ilẹ̀ wa àgbà padà, ohun tó ń jẹ́ gbogbo tiwa àgbà padà, gbogbo ìpínlẹ̀ Yorùbá la gbà padà. Àwa ni ọmọ ọkọ má ṣojo, ìran Yorùbá ò ṣojo rí, àgbà ilẹ̀ wa padà. Ẹ ṣé. Breaking me that bring it to what closer to your doorstep. Ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wà. Ìpínlẹ̀ Ọ̀yọ́ State níbẹ̀ láì wà. Ní ìlú Ọ̀yọ́ town níbẹ̀ láì wà àti kúrò níbẹ̀. Tí a ti mú mega rally túpá mega rally tí àgbáyé tí wọ́n ń retí láti pé kí wọ́n wò wípé ṣé àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ lọ àbí wọn ò lọ. Olólẹ̀ tí wò lójú wọ̀rọ̀ yìí pé àwọn ọmọ Yorùbá nation ti ṣe tán wípé àwọn ti lọ àwọn òṣèwọ́n Nàìjíríà mọ́. Making me that bring it to what closer to your doorstep. Yorùbá nation àwọn ẹ̀yà kan ń bẹ onílẹ̀ yìí wọ́n sọ wọn dọ́lọ́run ògbé wa lórí wọ́n pera wọn ní èdè àbọ̀ nítorí gbogbo agbára ni wọ́n ń lò lé wa lórí wọ́n ń fa wọn nípakúpa olójoojúmọ́ gbogbo nǹkan oko wa ni wọ́n ti bàjẹ́ wọ́n kó gbogbo irúgbìn wa fẹ́ràn wọn jẹ́ gbogbo àgbẹ̀ tó bá tún sọ̀rọ̀ wọn pa á di wọ́n ń bá ìyàwó ọ̀gá sí nínú ẹ̀rú ebi 47 ní ọwọ́ bẹ́ẹ̀ ni kò síjọba tó lè gbà wọ́n sílẹ̀ ṣùgbọ́n lọ́rùn òdùrọ̀ ààkọ́ wáyé ìyà tó jẹ́ wá tó àmì ọ̀nà. Nàìjíríà padà yóò Nàìjíríà padà yóò ìyà tó jẹ́ wá tó àmì ọ̀nà. Yorùbá nation nítorí ìgbà Yorùbá nation nítorí ìgbà ìyà tó jẹ́ wá tó àmì ọ̀nà. 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 Why give me that bring it to what closer to your doorstep? Oh
Ọ̀gá ò tún ṣe lórí ilẹ̀ Yorùbá mọ́. Ọ̀gá ò ṣe lórí ìran Yorùbá mọ́. Yorùbá Nation Oòduà Republic ẹni wọ́n má tẹ̀ wá lọ́wọ́. Ó ti tẹ̀ wá lọ́wọ́ ojú tí èké ìran Fálá ìran Fúlàní. Ojú ti èké ìran àwọn mùjẹ̀mùjẹ̀. Ojú ti èké ìran àwọn tó pa owó lọ́wọ́ tó pa Bíọ́lá. Tó pa Bọ́lá Ìgè tó pa Gani Fáwẹ́hìnmí. Nílò náà wájọ ṣẹ́gun. Ọ̀gá ò tún ṣe lórí ọ̀gá. Ìṣàkóso ti gbá ilé wa padà, ti gbà bọ́dà, ti gbà bọ́dà wa padà. Lórí ìran Yorùbá lọ́wọ́. Ìràwọ̀ ìran Yorùbá lórí. Bí wọ́n kọ̀. Making me that bring it to what's closer to your doorstep. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe wò wá láti àárọ̀ lé láti bí let me say like 1 to 2 hours báyìí ni ẹ ti wò wá mega rally tí ẹ retí tí gbogbo àgbáláyé tí wọ́n retí òun náà láti ṣe èyí tí a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mega rally wa tí gbogbo àgbáláyé tí wọ́n retí ìjẹ́ bí àwọn ọ̀gbọ̀n èrò bí wọ́n ṣe jáde bí wọ́n ṣe kú jáde ẹ̀rí báwọn èrò ṣe pọ̀ àwọn ọmọ ọkọ Yorùbá wọ́n sọ pé àwọn ò wá wọn Nàìjíríà mọ́ ẹ̀rí wọn bá ṣe pọ̀ pé kí bí dábìkì tí wọ́n kú láti ọ̀dọ́ sẹ̀lẹ́jọ ẹ má bínú àti padà bọ̀ mega rally yẹn ti lọ ó yìí lọ lọ́wọ́ ẹjọ́ á padà bọ̀ ẹ ṣe gan ni pé kí bí dábìkì tí wọ́n kú láti ọ̀dọ́ sẹ̀. Thank you so very much. Love, like, and share the program. We really love you. Koiki love you. As you love Koiki, thank you so much. Bye for now.